Koiki Media bringing work close to your. I'm sorry, this is Koiki Media again, bringing what is going on around close to your this thing. Hey, Iwo Road Lawayi. We want to know who is in power between the auxiliary and Governor Seyi Makinde, because Seyi Makinde have given the thug the power. He has given the hoodlums the power. Gbogbo àwọn tọ́ọ̀gì ó ti fún wọn lágbára láti overrule gbogbo àwọn èmi lọ́lọ́pàá, èmi ní gbogbo kínní. Tẹ́ bá wo gbogbo wọn tó ń ṣẹlẹ̀ láyìíká yìí, ó kó àwọn ọmọ ẹ̀ wá kán ní kán rọ́bìṣì iṣẹ́ àwọn ọlọ́pàá, iṣẹ́ àwọn ọ́físà, torí kó lè lórúkọ, kó lè control ojú ọ̀nà. Àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ látàrọ tó ń control ojú ọ̀nà, òṣìdé táìdé ó lé wọn kúrò ń bẹ̀. Ó ní káwọn boys ẹ̀ mọ́ bá wọn sọ̀rọ̀, kán mọ́ bá wọn rojọ́, káwọn ṣáà dá mọ́tò dúró. So ẹ bá rí bó ṣe rọ́bìṣì iṣẹ́ àwọn ọlọ́pàá báyìí. Ṣe program tóbi bẹ́ẹ̀ kan lójú. Tẹ́ bá rí ẹ máa rán pé àwọn officers wà lórí ìdúró báyìí. They want to do their work, but àwọn thugs hoodlums yẹn wọ́n ṣàròbí ṣiṣẹ́ mọ́ wọn lọ́wọ́, wọn jẹ́ kán ráyè ṣiṣẹ́. Ẹ bó ṣe kó pankẹ́rẹ́ dání. Ṣé irú ìjọba ta fẹ́ lọ́yọ̀ state lélẹ́yìí? Ẹ wò wọ́n dáadáa. Tẹ́ bá wò wọ́n dáadáa máa rí olórí wọn tó jẹ́ auxiliary náà, ó náà wà lókè lọ́mọ yẹn. Ṣé auxiliary là ń bọ̀ la dìbò fún lórílẹ̀‐èdè wa àbí Governor Seyi Makinde? Tẹ́ bá rí pa ṣe live broadcast yìí náà rí àti ṣe rí nígbà ọdún ta explain fún yín, that same thing ló tún repeat rẹ̀ ń sìn. Ìgbà wo la fẹ́ gbára wálẹ̀ lọ́wọ́ àwọn wèrè yìí? Eléyìí ń ṣe kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Sunday Igboho wá ṣe tiẹ̀, wọ́n ń pariwo kán lọ arrest ẹ̀. Kí ló dé tí ò ní kán arrest ilé náà? Àníyà ló máa jẹ gbogbo wọn, ìyà sì máa jẹ wọn, ọjọ́ ìyà wọn ń bọ̀. Ṣé ìjọba tọ́ọ̀gì la fẹ́ ṣe lọ́yọ̀ state ni? Tó bá yá ẹ máa compare ìjọba Seyi Makinde pẹ̀lú ìjọba Ajimobi. Ẹ̀yin ṣáà máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó gbogbo ẹ̀ ṣe ń lọ. Gbogbo ọ́físà ló wà lórí ìdúró, ultima wà lórí ìdúró, police wà lórí ìdúró, road safety wà lórí ìdúró. Ẹ ṣàròbí ṣiṣẹ́ wọn. Ṣé irú ìjọba ta fẹ́ lélẹ́yìí? Ẹni báyìí ti ṣe kíní, kì í ṣe pé wọ́n arrest, wọ́n ná wọ́n ni. Sunday Igboho ṣe tiẹ̀, ó ń pariwo. Tọ́ bá tiẹ̀ máa ṣe, ó yẹ kán gbà fún àwọn ọlọ́pàá kan ṣiṣẹ́ tiwọn. Ìbẹ́ tèkò ju yín ni ìbẹ́ tó ń bọ̀ níbi. Koiki Media bringing work closer to your doorstep. Wọ́n dìde sọ nípa àwọn òfin ọlọ́pàá, àwọn òfin ẹ̀wọ̀n tó mọ̀ bá wọn control. Ṣé wọ́n ṣe ń náyàn? Ṣé wọ́n ṣe ń náyàn? Ṣé irú ìjọba ta fẹ́ lọ́yọ̀ state lélẹ̀? Ṣẹ́yìn náà rí dáadáa? Ṣẹ́yìn náà rí bó ṣe ń náyàn?
So màá end the podcast yìí sìn torí iṣẹ́ wa dangerous, wọ́n wà láyìíká, wọ́n wà left and right, mo kàn ń jí ṣe ni. So mo kàn fẹ́ kẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣẹ́tìrì.